Africa Content TV. Ladies and gentlemen, Thank you.
bá yà jà ní sàkóso. Ẹ̀yin àwọn sọ̀dí kan ọlọ́bìnrin Èkó òun àti sẹ́kọ̀ ṣẹ́ni kan jọra wọn. Àdáhùnsì òun àtẹ̀lẹ́rí ọ̀dọ́ ṣẹ́ni kan jọra wọn pẹ̀lú good luck. Ẹjọ́ ṣiṣẹ́ ìbẹ̀ ẹ̀jọ́. Ọmọdé pàtàkì. Ọmọdé tó bá wà lẹ̀ ẹ̀wọ̀n jáde. Àwọn tó bá wà lẹ̀ ẹ̀wọ̀n jáde. Ẹ fọwọ́ lẹ̀ fọwọ́ ẹ̀ lẹ̀. O láti ra ọgbà ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ yìí iṣẹ́ wọn iṣẹ́ wọn ìṣẹ́ bí o ti ṣe nítorí ogún ọ̀sán wà lọ́dọ̀ ṣàṣeyìn wọ́n ṣàṣeyìn kalẹ̀ ìlú èkó ní báyìí ìlú nàìjíríà ní dànù ìlú wá sí òní káfíńmọ́ ló tẹ̀ lábàá ọba èkó àṣẹ mílíọ̀nù àṣẹ ti ṣe àṣẹ arókùsà arókùsà bá gbé náà. ìwà ṣàṣeyìn kalẹ̀ Ojú ló máa ṣe. Population China, you are seeing Ajagunbade Baba Efisiyeti Tokunbo. Àbá sílẹ̀. Ṣé ìṣàdí kan lọ́tọ̀ ẹ kúrò kọ́nà kílíà?